Good morning. Good morning to the good people of Ondo State. Yes, ẹ mọ̀ mi orúkọ mi ò yí padà. Ẹkújùmí Julius, PKA, General Adan Àmọ̀tẹ́kùn. Bó ṣe ń lọ, a gbọ́dọ̀ máa update yín bó ṣe ń lọ. Ondo State Àmọ̀tẹ́kùn. Àti rí gbọ́ lánàá gbogbo wa láti rí kà ní newspaper dẹ̀ gbọ́ lé rédíò pé Commander Adétúnjí Adélẹ́yẹ ó lóun suspend èmi Ẹkújùmí Julius, Victor Akínṣìpẹ̀ and Abu Taiwo. Torí tí kíni ìdí tó fi suspend wa? Ó ní wọ́n tún declare wa wanted. You are ignorance of the law. You are ignorance of the law because you don't know anything. Ìgbà tí àwọn èèyàn mọ̀ ẹ́, iná náà mọ̀ ẹ́ mọ̀, òpó iná, NEPA, iná náà mọ̀ ẹ́ mọ̀ tó ń ṣe. Tí o mọ̀ pé ara ìwà tó hù ní civil defence, ara ìwà tó hù ní civil defence tí Ọbásanjọ́ fi lé ẹni. We know your history. Lóòótọ́ láti gbọ́ pé tí ò bá kúrò l'Àmọ̀tẹ́kùn, Ondo Àmọ̀tẹ́kùn never succeed. A ti gbọ́ yẹn tẹ́lẹ̀ pé tí wọn bá lé ẹ lọ l'Àmọ̀tẹ́kùn, Àmọ̀tẹ́kùn ò lè ṣoríire. Torí bí o ṣe ṣe ní civil defence yẹn, ìgbà tán ṣe ń lé ẹ lọ ní àwọn civil defence ṣoríire. O ló declare wa wanted. Torí pé káàsìrì rẹ má bàa tú, àṣírí rẹ dẹ̀ máa tú. Gbogbo ìwà burúkú tó ti hù l'Àmọ̀tẹ́kùn, we will expose you. Adétúnjí Adélẹ́yẹ, ó mọ gbogbo nǹkan tó ti ṣe l'Àmọ̀tẹ́kùn, but ìwọ rò pé tó bá lé wa solution máa wà. Kò ní sí solution, yẹn ló burú jù. A ṣe bẹ̀rẹ̀ sí expose ẹ báyìí ni. Now I'm calling on the state government now. They should call Adétúnjí Adélẹ́yẹ, the commander of Àmọ̀tẹ́kùn. Come béèrè lọ́wọ́ ẹ̀. Ìbọn Àmọ̀tẹ́kùn tó lòdù sí mọ́tò tó kó lọ sí Ọ̀ṣun State. Kí ló fi lọ ṣe? Ta ló lọ tà á fún? Ìyẹn 1. 2. Ilé tó lọ kọ́ sí Lẹ́kí l'Ékòó tó yẹ pé gbogbo àwọn escort ẹ̀ tó ń bá ti ń tẹ̀lé tó ń bá ti fẹ́ débẹ̀ á pààkì wọn sọ̀nà. A gba mọ́tò lọ́wọ́ driver ẹ̀. Òun nìkan ló máa ń gbé mọ́tò débẹ̀. Wọ́n dẹ̀ máa ń lòdò owó lọ láti bí ni. Ẹ bèèrè lọ́wọ́ Adétúnjí, ibi wo ni ilé yẹn ibi ló ti rówó fi kọ́ àti pé kí ni báwo ni ọ̀rọ̀ ilé yẹn ṣe jẹ́. Tá fi máa gbé àwọn físà dé ọ̀nà tá máa drop wọn tó ní gbé wọn délé yẹn. Cash ló máa ń gbé lọ, á lòdù ẹ̀ sínú mọ́tò, cash money. A lọ máa lòdù ẹ̀ sínú ilé yẹn. Ẹ bèèrè lọ́wọ́ Adétúnjí kí ló dé tí driver ẹ fi resign. Àlùkò Ọláwálé. Ẹ bèèrè lọ́wọ́ ẹ pé kí ló fà á tí driver ẹ fi resign. Driver tó ti ń bá ṣiṣẹ́ more than 7 years. Ká tó bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ti ń bá ṣiṣẹ́. Kí ló fà á tó fi resign. Mẹ́ta ni. We still have other 20 points to tender. Àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀lá kọ́ ni. You can't suspend me in Àmọ̀tẹ́kùn. You are a contractor. As you said, you are going. We are the officers of Àmọ̀tẹ́kùn. We will remain. We are the officer. You are a contractor. Tẹ́lẹ̀ là ń bẹ̀rù àti sọ̀rọ̀. Torí àti rí pé ó ti ń lépa wa bọ̀ ká tó kú gbogbo ọmọ Ondo State á gbọ́ nǹkan tó ń lọ. Àṣírí tó rò pé o fẹ́ bò yẹn Ọlọ́run ò lè bò ó. Gbogbo arẹ́njí tó fi ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ tó ń rán àwọn ọmọ ọlọ́mọ lọ sí ẹ̀wọ̀n. Wà á ti mú àwọn ọmọ ń bí wàhálà mọ́ wọn nǹkan báyìí ni kí wọ́n sọ pé tán bá ti sọ wàá fi wọ́n lẹ̀. Táwọn ọmọ yẹn bá ti sọ tán wàá fi róòpù wọn ẹ̀sùn tí wọ́n ṣe. Wàá ní kí wọ́n máa sọ tán bá ti sọ wàá fi róòpù wọn. Kan tún gba ọmọ ẹ̀ dé court wà ti pé adájọ́ ń court lọ́hùn nǹkan báyìí ni kó ṣe. God is looking at you. Gbogbo orí ọmọ tó ti rán lọ sẹ́wọ̀n láì nídìí orí wọn máa bá yín jà.
We can't continue like this. I repeat. We don't have vote of confidence in you, Adetunji Adeleye. You have betrayed us. Gbogbo owó tó yẹ ká Àmọ̀tẹ́kùn rí lò, gbogbo ẹ̀ ló ti waste tó fi ń ṣòfò dànù. Tó fi ń ṣòfò dànù. And we are looking at you. We can't continue like this. I'm going to go for 1 week. The state government will be giving us money. Wama and Beswe. Nobody to ask you. You are not God. You are not God. Hello, suspend me. Surely suspend me. To ba suspend me. Adetunji Adeleye. If you suspend us, you blame yourself. It's better go and revise that suspend and wanted. Go and revise it. Otherwise, you'll be disgraced in this state. I said you'll be disgraced. Assyria, over my jade, one by one. Yeah? As the odds. Lele wa la kúrò nílẹ̀ yo. Lele wa. Wọ́n bí ẹ.